ẹ̀yin tèmi ní ìkànnì ti Obas TV ó tó jọ́ méjì mẹ́ta tá a pàdé ara wa kẹ́yìn ní ìkànnì ẹ̀ má fi ṣèbínú ìdí kan tàbí ìkejì ló fà á. àwọn àgbà Yorùbá máa ń sọ̀rọ̀ kan níṣẹ́ tí èèyàn bá mọ̀ ṣe tí èèyàn bá ń ṣe èèyàn lè fi dára tó bá wù yàn débi pé gbogbo ara tí èèyàn bá fi ń dáná ló máa jọjú ìyẹn lójú ọmọ aráyé nítorí pé nǹkan tí èèyàn ṣe tí èèyàn mọ̀ dájúdájú tó sì dáyàn lójú dáadáa ni. ẹ tún wàrà tí bá wà sí dá ìyẹn nínú live performance yìí níbi tán ti ń ṣe bí ẹni tí ẹ̀gúngún ẹ mọ̀ tí wọ́n bá sọ pé ẹ̀gúngún yàn ìyẹn ni pé bí ìgbà tí ẹ̀mí bá gbé yàn wọ̀ ìyẹn lápá abẹ́ ńgbà tí ẹ̀mí orin gbé wọn wọ̀ ẹ wo demonstration ẹ wo bọ́n ṣe ṣe ìyẹn lápá àti bẹ̀yẹn náà rí bọ́n ṣe kọ́kọ́ sọ ní ṣáájú pé olúwa mi o táwọn elégbé ní ẹ̀rọ bá wà sí. ẹ jẹ́ kí n sílẹ̀ kẹ́yìn náà gbádùn ẹ̀yẹn lápá bẹ̀yẹn tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́yìn bá ìkànnì pàdé ẹ má gbàgbé láti bá mi subscribe ẹ kó bá mi like kẹ́ẹ̀dẹ̀ ṣe kí ni kẹ́ẹ̀tẹ̀ notification bell kẹ́ẹ̀ lè máa rí olóbógbà gbogbo ìgbà tá a bá ti ń fi fọ́nrán ìyẹn sápá bí ẹ ó yẹ jẹ́ ń sílẹ̀ kájọ gbádùn ẹ̀yẹn lápá bí mò ń padà bọ̀ nínú fọ́nrán mi láìpẹ́ láì jìnnà ẹ ṣe gan tẹ́ ń tẹ̀lé wa gbogbo ìgbà ó dàbọ̀ látàpá bí. Olúwa mi o. Bàbá mi o. Bàbá mi o. Lẹ́jọ́. Ṣé bẹ̀rẹ̀ wá má gẹ́gẹ́ ṣá? Ayíwọ́ lọ́wọ́ sí àgbàgbé ọlọ́dàpọ̀ Yéṣu ọ̀fọ̀ ọ̀gá rẹ̀ bínú. Ìgbà ṣe bínú. Ìgàmù. Ìṣe bígàmù. Bínú. Ìgbà ṣe bígàmù. Bínú. Ìṣe bínú. Barista lọ́yà ọ̀mọ̀ṣọ́. Ìyẹn tí a gọ́gọ́ ní. Aláṣẹ bígàmù ní Gambia. Aláṣẹ bígàmù lẹ́gbẹ́dá ìtúlẹ̀ tún ti Gambia lọ́pàṣọ torí láàbárájò ilé la máa padà sí èyí tó ṣe sí Nàìjíríà lẹ́gbẹ́dá jímọ́ lọ́pàṣọ à ìyẹn tún lè ju ti Gambia lọ́pàṣọ lẹ́nìrò akérèlé Jésù ọ̀kadèjì báfú bíèrè ọ̀kadèjà fún ẹjẹ́ àti gbàmọ́ mi lọ́wọ́ lórí àlá. Yàrá ìka ọ̀gbọ̀n lọ.